Emily mo ní o mọ̀ gbóhùn ẹnu mi onílọ́jọ́ òbí rẹ orí dá ìsí nílé ayé adúpọ́lọ́wọ́ Elédùmarè ọba CEO Emily Palace CEO tí a sọ lónìí kì ọ́ bí ológun ẹrú o olóníwọ̀n kì ọ́ Zainab lóníwọ̀n kì ọ́ bí oníwọ̀nba ẹ̀gbọ́n tó lọ́dọọdún là ń rórógbó ọdọọdún là ń ra àwùsá ọdọọdún là ń rọ́mọbì lórí àtẹ̀mọ́ ní kó gbó bí olúgbógbó tì í gbó. àmì àṣẹ o. Àjọkẹ́ mo ní kó gbó bí olúgbógbó tì í gbó. Mo sọdún èyí náà wàá ṣe mí sí lágbé Elédùà tó dẹ́ sáyé o. lọ́lẹ̀ Elédùà. Àrídùnnú ọmọ ni ìwọ ń jẹ́. bẹ́ẹ̀ ni àrídùnnú ni o. Àrídùnnú ọmọ ni ìwọ ń jẹ́ o. Alájọkẹ́ àrídùnnú. Àrídùnnú ọmọ ni ìwọ ń jẹ́. Àrídùnnú ni o. Àrídùnnú ọmọ ni ìwọ ń jẹ́ o. Alájọkẹ́ mi àrídùnnú. Àjọkẹ́ mo ní o mọ̀ ń gbóhùn ẹnu mi ni. Òjẹ̀ndélé bàbá tó bí ọlọ́mọ. Ṣé bí wọ́n lọ́mọ Jẹ̀bú Alárẹ̀? Ọmọ Awùjalẹ̀, ọmọ Arójòjeyè, ọmọ Alágẹ̀mọ ògún wọ̀yọ̀wọ̀yọ̀. Àjọkẹ́ mo ní o mọ̀ gbóhùn ẹnu mi ìwọ lọmọ aládìyẹ gbogbo mọ́gà. Ọmọ adìyẹ balógun óbì líli ara òrokò ara ọ̀rẹ́ dìyẹ. Ìwọ lọmọ ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ bẹ́ẹ̀ ni àwọn nu. Ọ̀yọ̀yọ̀ mọ́ yóò mọ ohun tó ṣe ni ò lè pa ni. Ọmọ dúdú lè kó ọmọ bẹ́ẹ̀ ṣe níjọ́ sí pípọ́ tọ́mọ bẹ́ẹ̀ sí òkúkú sí nílé. Ó lè jẹ́ ọba rẹ̀. Ọmọ mo rẹ́yẹ má rókò ọmọ mo rókò tẹ́ ẹyẹ má ti lọ ọmọ mo ní sí nílé má máa lọ́bẹ̀ ọbẹ̀ tí ń bẹ nílé èkó mọ̀lẹ́ ìbẹ́ tí mo lè bẹ́ o. Aṣọdúnmọ́dún o aṣọdúnmọ́dún ní sẹ́ aṣọdúnmọ́dún o ọṣọdún èyí náà aṣọdúnmọ́dún o aṣọdúnmọ́dún o aṣọdúnmọ́dún o ọṣọdún èyí náà aṣọdúnmọ́dún o aṣọdúnmọ́dún o aṣọdúnmọ́dún ni o aṣọdúnmọ́dún o ọṣọdún èyí náà aṣọdúnmọ́dún.